Ẹ káàbọ̀ padà sórí ìkànnì wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yìn ní orí ọ̀fẹ́ àti àǹfààní, ẹ má gbàgbé ẹ bá wa tẹ subscription button pẹ̀lú notification bell so that gbogbo ìgbà tá bá ti ń mú review bí eléyìí wá ẹ máa láǹfààní láti ṣe kíni, láti gbẹ́nu sí, láti wù àti láti jọ fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Ǹjẹ́ sinimá wo la mú wá lọ́jọ́ tí ò ní o? Role model, àwòkọ́ṣe ni o. Role model, àwòkọ́ṣe. Yorubahood ló ṣagbátẹrù sinimá ẹ lọ sórí YouTube, ìkànnì YouTube ẹ tẹ̀ síbẹ̀ Yorubahood, tó bá ti gbé jáde ẹ tẹ̀ role model síbẹ̀. Àwọn àgbà òṣèré ló kópa nínú sinimá yìí, àwọn bíi Kolawole, Ajeyemi, Jaiye, Kuti, Faozeeyat, Olayinka, Morina àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo pátápátá ló ń bẹ nínú sinimá yìí. Àwòkọ́ṣe ni o, àwòkọ́ṣe rere ló yẹ ká jẹ́ ní gbogbo ibikíbi tá a bá wà, bóyá bàbá sọ́mọ, ọmọ sí bàbá, aya sí bàbá, bàbá sí ọmọ tàbí ìyá sí ọmọ ni o. Ohun àwòkọ́ṣe rere ló yẹ ká jẹ́ ní gbogbo ibi tá a bá wà. Nínú sinimá yìí ó yàtọ̀ díẹ̀. Nínú role model Kolawole Ajeyemi, ibẹ̀ láti rí Pami Nkúṣorí bẹ̀m̀bẹ̀ sọ́kọ ìyàwó tó fẹ́, tó jẹ́ wípé ohun tí tó bá ti ní òkè ń tẹ́ lọ́rùn, àwọn nǹkan ńláńlá ló máa ń nawọ́ sí bí kò falé lórí ẹ̀ lórí. Àwọn nǹkan tí agbára ọkọ ò gbé ló máa ń ní pé kí ọkọ ṣe kí ni kọ́kọ́ kó ṣe. Ọkọ náà wọ́n ní ṣe bí ò ti mọ ẹlẹ́wà sàpọ́n, bọ̀dá Kolawole náà ò ṣe bọ́n ti mọ o, torí pé ìyàwó wọn ní dandan tó ń fẹ́ rẹ̀, àwọn náà sì fẹ́ tẹ́ lọ́rùn. Wọ́n wá ń ṣe gbogbo tó fẹ́ débi wípé ó ti wá ń di wàhálà, ó ti ń dogun. Ṣétọ́lá ìyá ìgbé la fẹ́ sọ ni, tó jẹ́ pé bàbá olówó tó fìgbà kan jìyà, tọ́lọ́run wá gbé burújí dé, tọ́lọ́run ní kó rí dúkìá tó jẹ́ ti ẹ̀gbà, tó wá di pé gbogbo àwọn tó ti ralẹ̀ níbi tó ti kọ́kọ́ gba ìwé ló wá di pé oníkànmọ́ túnlẹ̀ rà nígbà tí ìwé dé ọwọ́ tirẹ̀, tó wá ń wọlé oníkàlùkù káàkiri, bó ṣe ń wo lọ́tún ló ń wo lósì. Àwòkọ́ṣe ni o. Níbo la àwòkọ́ṣe ti fẹ́ wáyé gan? Ṣé lára Kolawole Ajeyemi ni àwòkọ́ṣe ti fẹ́ wá ní sí ọmọ tó bí ni, àbí lára ìyàwó ẹ̀ sọmọ tó bí gan ni àwòkọ́ṣe ti fẹ́ wá? Ọláìyá Igwe ibo la àwòkọ́ṣe ti fẹ́ wá nínú táwọn náà ń ṣe, nínú ìwà tó ń wù. Ṣé nǹkan tán tiẹ̀ ń ṣe gan ṣó bójú mu? A mọ̀ pé lóòtítọ́ bó ṣe lọ nínú sinimá yìí pé ilẹ̀ tó jẹ́ pé tiwọn ni, táwọn alágbára gbẹ́sẹ̀ lé tán wá dá padà, tán dẹ̀ ti rà lọ́wọ́ àwọn kan tẹ́lẹ̀, tán wá ní dandan o ilẹ̀ ti dé tiwọn, wọ́n wá ní kán máa túnra. A mọ̀ pé normal láwọn sáìdì kan, ṣùgbọ́n tá a bá tún ní ká fojú bó tún ṣe jẹ́ wò ó, ṣó yẹ kán ṣe báyìí, ṣó yẹ kán tiẹ̀ máa wú gbogbo ẹ̀bọ́n ṣe ń wò. Ẹ má jẹ́ sọ̀rọ̀ jù, tẹ́ ẹ bá ti wò ẹ sáré lọ sórí Yorubahood, ìbẹ̀lẹ̀ ti máa rí lórí YouTube. Ẹ wò direct tàbí kẹtẹlẹ ìtàgé mọ́ ẹgẹ́ bí àwọn fàṣẹ ṣe máa ń sọ ẹ̀yẹn ni wípé kẹ́ ṣe kí ni kẹ́ download ẹ̀, kẹ́ wò kẹ́ jẹ́ ká jọ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Tó bá jẹ́ ìní Kolawole Ajeyemi nínú sinimá yìí, ǹjẹ́ yín ṣẹ́ẹ̀tì ẹ̀ gba gbogbo rádaràdà tárábìnrin ń ṣe? Ǹjẹ́ ṣẹ́ẹ̀tì ẹ̀ gbà? Tó bá wá jẹ́ pé ẹ̀yin ni àwọn tí Ọláìyá Igwe nìkan mọ́ túnlẹ̀ rà, pé kán mọ́ tuntun ilẹ̀ rà, ǹjẹ́ yín ó tiẹ̀ gbà gan? Ṣé ò ní fa sùúrùtù? Ṣé ẹ̀ ní bá wá wàhálà? Ṣé ẹ̀ ní bá wógun? Ẹ wò nínú sinimá yìí apá kejì ẹ já máa wo bó ṣe fẹ́ lọ.